Hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé àsìkò yìí o. A kú ìgbádùn, a kú bó ṣe ń lọ ní Nàìjíríà yìí. Ná bá ní àwọn wo ló fẹ́ lọ sí ọ̀dọ̀ kábíyèsí wa, láti ṣe kábíyèsí Aláàfin of Ọ̀yọ́. Láti ìgbà tí wọ́n ti lọ ṣe coronation fún bàbá yẹn, kábíyèsí wa ní ó wá yan àwọn méjì nínú àwọn ìyàwó ẹ̀. Wọn ò dárúkọ wọn o, a mọ àwọn tó fẹ́ lọ o. So wọ́n ní kábíyèsí ní kẹ́ni méjì nínú wọn kó wá lọ, kó lọ kí ìyàwó Aláàfin tí wọ́n kú ìnáwó ọjọ́ o. Ayọ̀ la máa rí ńbẹ̀ o, adé á pẹ́ lórí o àti bàtà pẹ́ lẹ́sẹ̀ o, àti gbogbo ẹ̀ ṣá mọ bó ṣe ń lọ. Ní kábíyèsí wa ní káwọn ìyàwó wọn wá lọ, ó ṣà yan ẹni méjì nínú àwọn obìnrin yẹn pé kó wá lọ. Níbi tí wọ́n ti yan, wọ́n yan Ashley àti Ebony, òun náà ló ń jẹ́. Wọ́n ní bí Ashley ṣe dìde ni wọ́n yan Ashley. Ló bá ní, kábíyèsí, òun náà ń lọ o. Kábíyèsí ṣé òun yan ẹ ni? Ó sì ná àwọn tó ń lọ, òun ti yan ẹni méjì, ó ti yan ẹni méjì. Wọn ò dárúkọ àwọn tí kábíyèsí yan. So, ètò orúkọ Ashley nìkan là ń gbọ́ lórí afẹ́fẹ́ gẹ́gẹ́ bí nǹkan tí a gbọ́. Wọ́n ní bí Ashley ṣe tutọ́ sókè tó fojú gbà. Kí ló dé tí kábíyèsí èlò yan òun? Kí ló ń ṣe fún kábíyèsí tí ò lè ṣe gbá, tí ò lè ṣe òun kẹ̀? Tá bá pé mẹ́ta lọ, kò burú jù, òun máa lọ. Bí àwọn olórí tí wọ́n yàn àtàwọn tó kù. Wọ́n bá ní, eléyìí ti pọ̀ jù kẹ́. Ashley, dẹ́ẹ̀dẹ́ mìràwọ̀. Bí wọ́n fẹ́ bá ọkọ wa sọ̀rọ̀, wà á mọ bó ṣe máa sọ. Èwo dẹ̀ ni kó wá máa pariwo kó bá ranjú. Kábíyèsí igbákejì òrìṣà. Ó ti pàṣẹ náà nìyẹn. Nǹkan tó kàn ṣẹlẹ̀ nílẹ̀ nípa àṣẹ tí kábíyèsí pa. Gbóhùn rabẹ́ gé o. Ashley, ó ti pọ̀ jù. Èyí tó sọ yẹn ti pọ̀ jù. Báwo ló ṣe máa ní kíní kan ṣẹlẹ́dẹ̀ ń pàkọ́? Àwọn òun pé ó máa lọ, ó ní tí yín lẹ sọ o. Ó ní bí kábíyèsí ṣàdìde nígbà tó ti pàṣẹ fún wọn. Bí kábíyèsí ṣe dìde. Ṣé mọ Ashley pé oníjàgídíjà ni, oníjọ̀gbọ̀n ni. Ló bá ní, ẹ̀yin tẹ́ ń lọ, a jọ máa lọ ni. Wọ́n ní kábíyèsí wá sọ pé ṣé o fẹ́ gbé ọ? Èbó ò tọ́mọ lọ́wọ́. Àbó ti gbàgbé pé ò ń tọ́mọ lọ́wọ́ pé kó má lọ. Ẹni tọ́mọ lọ́wọ́ kò gbọdọ̀ lọ. Òun ò yan ẹni tó ń tọ́mọ lọ́wọ́. Àwọn méjì tó ń tọ́mọ lọ́wọ́, òun ló ní wọ́n fẹ́ lọ. Wọ́n ní bí Ebony, Ashley, wọ́n ní bó ṣe yarí kanlẹ̀ ni. Ṣé kí ló dé tó ń bá gbọ́mọ lọ? Tó ń bá ṣé wọ́n gbọ́mọ lọ bẹ́ẹ̀? Àbí àrùn ni kí èèyàn kọ́kọ́ rọ́mọ lọ́wọ́ èèyàn? Àbí kí ló wà níbẹ̀? Wọ́n nígbà tó ti bẹ̀rẹ̀ sí ní argue bí kábíyèsí ṣe ó fi wọ́n lẹ̀ lórí dúró. Kábíyèsí dìde ó lọ. Bí àwọn olórí tó kù wọ́n bẹ̀rẹ̀ sí ní bá wí. Pé ńgbò bá yá, ó bẹ̀rẹ̀ sí ní bú wọn, bẹ̀rẹ̀ sí ní bú wọn ní ó máa tó já lójú ẹ̀. Tó bá pé ìgbà kan wá pé kíní ìwọ ló máa kọ́kọ́ sáré fẹ́rẹ̀ rẹ̀ wá lọ gbé microphone. Kábíyèsí o, ọkọ mi o, kíní kan o, ìjọ tó bí mi o, ó wà níbẹ̀ o. Òun ló wà níbi tó sọ ọmọ lórúkọ. Òun ló ṣe gbogbo, òun ló sọ mí lórúkọ, òun ló ṣe gbogbo àti kékeré ni gbogbo àjọ dàgbà ni. Àjọ ṣe kíni. Ọkọ òun àtàtà, olówó orí òun. Lẹ́yìn òun kò sẹ́lòmíì. Kábíyèsí ó mọ̀ pé òun ni original ìyàwó. Níṣojú gbogbo ayé ló máa sọ ẹ́. Nísìnyí ló ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé màá máa sọ pé ò ní respect. Ṣé respect ni? Kábíyèsí náà ló wá ń sọ̀rọ̀ nítorí tó ní kó gbẹ́nu síbì kan. Wọ́n láwọn obìnrin ìyàwó ẹ̀ tó kù, ìyàwó kábíyèsí tó kù, pé àwọn yẹn wá sọ̀rọ̀. Wọ́n bá wí ibi tí wọ́n ti ń ṣe wọ́tòwọ́tò. Wọ́n kàn fi í lẹ̀ lórí ìjókòó. Wọ́n ní wọ́n kàn fi í lẹ̀. Ó ní ìranù. Ó ti di bẹ́ẹ̀, ó wá ṣe ìbá sọ pé
láti pé ìkíní ni òun ló máa sáré ta pẹ̀rẹ̀pẹ̀ kán lè rò pé bóyá ó ń respect ọkọ ẹ̀ pé àṣé òfo ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pariwo báwọn yẹn náà ṣe àwọn méjì yẹn wọ́n ní kábíyèsí wá ṣẹ́jú sí wọn pé kán lọ máa múra báwọn pípù yẹn ṣe wá dìde tán lọ múra ni àṣé bọ́n ṣe ń múra Ashley náà òun náà ti ń wẹ̀ ó ti múra tí ó ti múra fọ́mọ kábíyèsí wá ní kí dírẹ́fà mọ́tò báyìí báyìí ní kẹ́ gbé jáde àwọn méjì nìkan ni kò jẹ́ kán wọlé àwọn tó kù yẹn ẹ má jẹ́ ká Ashley wọ mọ́tò yẹn wọ́n ní kábíyèsí ti sọ fún dírẹ́fà ó rò pé bóyá bó ṣe ń ṣorí kunkun bó ṣe ń bloody fúlù kábíyèsí láàfin ní gbogbo ìgbà ló ń fẹ́ ṣe wọ́n ní bí gbogbo wọn ṣe múra tán nìyẹn jẹ́ kí wọ́n jáde o kábíyèsí ti gbé nǹkan tó fẹ́ fi gift wọ́n fẹ́ fi ó ti fún àwọn obìnrin ó ti ṣáà fún wọn ní nǹkan tó fẹ́ mú dání lọ sí ibi tó ń lọ wọ́n ní Ashley náà bí dírẹ́fà ṣe ṣe tán àwọn méjì tí kábíyèsí yàn ó kàn dùn mí pé mi mọ àwọn méjì yẹn ṣá wọn ò sọ wọn ò jẹ́ ká gbọ́ ètò ní pé Ashley fẹ́ ṣèjọ̀gbọ̀n òun ló jẹ́ ká gbọ́ ti Ashley wọ́n bá ní bọ́n ṣe fẹ́ wọkọ̀ báyìí Ashley náà ti ta pẹ́rẹpẹ́ ó ti dédi ọkọ̀ fẹ́ lọ wọ ọkọ̀ ó ti wọ mọ́tò àwọn tó kù dẹ̀ ti wọ mọ́tò wọ́n ní bá Ashley ṣe bí dírẹ́fà ṣe sọ fún Ashley pé madam wọn ò máa yàn yín kábíyèsí ní ẹ̀ gbọ́dọ̀ lọ kábíyèsí ní ẹ̀ gbọ́dọ̀ lọ ó ní lẹ́nu ẹ̀ tóun bá fẹ́ lọ kó bọ́ọ̀lẹ̀ kó wá wọ̀ òun bọ́ọ̀lẹ̀ wọ́n ló ti jókòó rékété àwọn méjì náà ti jókòó náà wọ́n ti pé mẹ́ta wọ́n ní bí dírẹ́fà ṣe wá sọ fún kábíyèsí o ẹni kó má tẹ̀lé wọn mà ti wọ mọ́tò ó ti múra ó ti jókòó sínú mọ́tò wọ́n ní bí kábíyèsí ṣe sọ fún àwọn gáàdì ó yá ẹ lọ bọ́ńdùlù Ashley jáde nínú mọ́tò yìí ó rò pé nǹkan eré ni wọ́n ní kì í ṣe kékeré o wọ́n ní disgrace yẹn ó lágbára ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn gáàdì góòlù máa gbọ́ wọn ò ní gbọ́ kọ́ ọ̀hún kọ́ má bàa tì wọ́n mọ́ túbú tọ́ bá ti disobey nǹkan tí kábíyèsí sọ báyìí inú túbú straight bọ́n ṣe bọ́ńdùlù Ashley jáde nìyẹn wọ́n lọ bọ́ńdùlù Ashley jáde wọ́n tùròwé ẹ̀ sọ́hùn wọ́n jámulẹ̀ pọ́n pìn ẹ̀ wọ́n ní bá Ashley máa wé ṣá ọpọlọ ẹ̀ ti yọ̀rọ̀ ṣá wọ́n ló bẹ̀rẹ̀ sí ní kígbe wọ́n ní kì í ṣe ní kì í ṣàánú ní Ashley tí ń disgrace ara ṣẹ́ẹ̀rì ó tiẹ̀ tó láti ṣe kí ló máa ń pè discipline number 1 àbí number 2 number 3 wọ́n ti ń discipline ẹ̀ tipẹ́ Ashley ní dandandan ẹ rí pé nǹkan tójú ẹ̀ bá rí ó máa fara mọ́ ni lẹ́yìn èèyàn mi mo ní kí n gbélé sí yín létí ẹ ṣe ẹ kú etí ìgbọ́ ẹ bá wa share kẹ́ bá wa like kẹ́ bá wa subscribe ọlọ́run á dúró tì wá o ààbò ọlọ́run á dúró tì yín o ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ tèmi bí ẹ ṣe ń gbọ́ gbogbo ẹ̀ ọlọ́run ọwọ́ tẹ fi ń bá mi ń ṣe gbogbo eléyìí ire lẹ́ máa fọwọ́ náà máa gbé ṣe lágbára Kristi ẹ ṣé bye.